mo ní a kí yín o àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ́ èmi ni má ṣe bẹ̀rù àríró àlá ọba mi gbangba gbangba fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ mo ní ṣe bóun ló lè fi ọmọ sínú ẹni tí dókítà ní ò lè bímọ mọ́ aráyé rọ̀rùn lẹ́ẹ̀kan ṣoṣo mo ní àtúntì dé o èmi ìyàwó yín ọ̀rẹ́ yín ìyáàfin ọmọbọ́láńlé aya Fámákindé mo ní a kí yín o àkí àwọn Yorùbá àkí àwọn Ìgbò àkí àwọn Haúsá mo ní mo kí yín o mo kẹ́yìn àfáà mo kẹ́yìn pásítọ̀ mo sì kí ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ àti pèdèpèdè a sì kí àwọn tó di ayé mú o mo ní ọ̀dọ̀ wa la wá o ọ̀dọ̀ wa ní ìlú òyìnbó ní òkè òkun ètò tá à ń gbọ́ náà ni Oyin ní òkè òkun ẹ má bá wa ká lọ sí ọ̀dọ̀ bàbá wa Saoty Arẹwà ẹ káàbọ̀ sórí ètò yìí bàbá wa. ẹ ṣeun ọkùnrin o ti dáadáa lábàá. kí ni orúkọ yín. orúkọ mi ni Alhaji Abdulsalam Abdulazeez Abiodun tí àwọn èèyàn ń pè ní Saoty Arẹwà. ẹ ṣeun bàbá wa níbo ni ìlú tí a ti bí yín. mo jọmọ bíbí inú ìlú Ẹ̀pẹ́ ní Lagos State so dáàdì mi mọ́mì mi ọmọ bíbí inú ìlú Ẹ̀pẹ́ ni wọ́n so tàpá ti tán mi ọmọ Èkó ni. ǹjẹ́ ẹ lè bá wọn kí wọn kẹsẹ̀ bá wa kí oríkì ìlú bàbá yín ní ìlú Ẹ̀pẹ́. àwọn ní èmi oríkì yẹn gùn díẹ̀ bọ̀ máa dínkù so tútù ń búlù ní mí ọmọ ọgbà kó láyé ọmọ asẹ́rù lórí ẹrú bẹ́rù bá kú kára míì sí ọmọ òkàṣọ sílẹ̀ kẹrù bọ́ lọ́ṣẹ́ arìn ìbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òdùn mi ọlọ́tẹ̀ ni mi ò fẹ́ kí ó yọ sódò gbogbo ọmọge ń yọwọ́ ṣe oníbílẹ̀ yìí ò jọkọ ẹni àṣejálẹ̀ ẹni táwọn ìyàwó tí ìyàwó mi bá wá ń kì mí á ní ṣé kásùn kẹjáde ń lè fún mi màá wá sọ́dọ̀ yìí wọ́n ní tútù búrú ọmọ gbà kó láàyè ọmọ àṣẹ olú èèyàn bẹ́rù bá kú ṣe là ń ra mí.